bàbá ọjọ́ lọ́wọ́ inú wa dùn púpọ̀ gbogbo ń tà ń ṣe ẹ̀rí bàbá tá ń torí ẹ̀ ṣe rè ìbáṣepọ̀ ọmọ pẹ̀lú alájí àgbà tí ó bàjẹ́ látàná tí ó bàjẹ́ lẹ́ni ọlọ́run rí yóò bàjẹ́ lọ́la ẹ̀rí bàbá tó gba bàbá lálejò tán yányán rè àti jíjẹ àti mímu àfọwọ́ àrọ́ ìt Sheikh Abdulrasheed ẹlẹ́gà ẹlẹ́gà wa ń ṣe ń tọrọ tó wù wọ́n níwájú bàbá wọn jọra pé lẹ́yìn táwọn bá lọ mọ́kà kí gbogbo rẹ̀ mi ò mọ̀ wá tẹ̀lé bàbá wọn jọra ní lọ gba fọ́ọ̀mù ó ti lọ mọ́kà. bóyá mi náà wàá gba fọ́ọ̀mù mi ò tí ì. kò sí báyìí ẹ̀dọ́ ṣe kéré tó yóò nílé tiẹ̀. ẹ jẹ́ bàbá ó sọ̀rọ̀ tán láyé jáde ní khairu ńlá fi mà á bàbá ṣe ọgbà fọ́ọ̀mù ṣé kọ́lọ́dé ń kún àgbà fọ́ọ̀mù mọ́ta mo ti sọ. ẹgbà máìkì kẹta fún gbogbo yẹn kémi ti sọ. tọ bàbá ní kémi náà lọ gbà wọ́n ní lórúkọ bàbá wa Alhaji àgbà wọ́n ní kémi náà lọ gbà àbí kẹwù kí bàbá ó gbọ́. ẹ̀yin àtẹlẹ́gà lẹ́jọ́ lọ. èmi àtẹlẹ́gà lájọ àti ìpè ó sì tún lè. Masha Allah. èyí tó kù nísìnyí ẹlẹ́gà alhamdulillah. ẹlẹ́gà alhamdulillah ọlọ́wọ́ sí lọ́rùn. àmín. èyí tó kù nísìnyí ó kùnà lókù. bàbá wọn lọ́dá bá dúpẹ́ fọlọ́run. alhamdulillah. ẹlẹ́gà ń lọ Mákà. alhamdulillah. ọlọ́wọ́ sí ní ọrùn jálẹ̀. àmín. àmín. bàbá ọlọ́dá ń lọ Mákà ọlọ́wọ́ sí lọ́rùn. àmín. abẹ́kọ̀ owó kùnà ọlọ́dá owó kùnà àbí. alhamdulillah. wa risala ilma. salatu ala nabiyil karim. sallallahu alayhi wa sallam. wàlẹ̀ àdáhùn bàbá ní ká dúpẹ́ púpọ̀ fún yín pẹ̀lú gbogbo táwọn rí. bàbá ní ká dúpẹ́ fún bàbá wa Ọjọ́ra wọ́n lè ṣe wọ́n ní gbogbo yìí tẹ́ ṣe yìí orúkọ Alhaji àgbà lẹ́ fi ṣe. ọlọ́wọ́ àwọn alábẹ́ṣe fẹ́ràn Alhaji àgbà náà ẹ̀yìn ò lè dà. nígbà tí mo rí wọn lórí òkè wá bí ọlọ́wọ́ pé ṣe. tí bàbá wa Ọjọ́ra wọn làwọn náà ni mo ní ẹ̀rìn ra ilẹ̀ fọlọ́ púpọ̀ ọlọ́wọ́ tó bọ̀ mọ́ gbé yín ga ni àlùbáríkà Alhaji àgbà Alhaji àgbà wọn náà fa àgbà tán jókòó tì yìí ẹ tún mọ gaasi ni bàbá wa ẹ tún mọ gaasi ni ẹ̀rí bàbá Alhaji àgbà wọn yìí fi ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba ṣeré kódà wọn ń sọ ní orí wọn kan ẹ má jẹ́ ká gbọ́ra wọn lásìkò yìí. Allahu akbar. Allahu akbar. tọ́ èyí tó kù báyìí létò ẹ dákí gbogbo akágbọ́lọ́ ọba tóbi jọmọ́. báyìí ní dá bàbá wa Ọjọ́ra dúró púpọ̀ ọlọ́nà púpọ̀ ni wọ́n. ẹ dákun ká ṣètò náà bàbá kí gbogbo ètò tí bàbá Ọjọ́ra wá fẹ́ wù lára bàbá wa Alhaji àgbà tó ń wá wòran dùn ní. Masha Allah. bàbá Ọjọ́ra àwọn ọmọ yín ká kọ́kọ́ àṣíwájú níwájú kí bàbá wa lè máa. kẹwò ń dáṣe torí tẹ̀sí fáwa náà pọ̀. alẹ́ kí bàbá wa mọ́ gbogbo orílẹ̀ kí Ọjọ́ra. bàbá wa ìmọ̀mọ́ àgbà ẹ̀dá kaníkaní ṣe. bàbá wa ìmọ̀mọ́ àgbà fún gbogbo ilẹ̀ Ọjọ́ra lápapọ̀ wọ́n ní kẹ́ mọ́ wọlé àwọn bàbá ní kẹ́ mọ́ wọlé àwọn bàbá ní kẹ́ mọ́ wọlé ẹ ṣé púpọ̀ ikú gbà lálejò bàbá ti ń gbà yín lálejò náà rí olùkọ́lọ̀ kó jẹ́ kí wọ́n pẹ́ ń bẹ̀ ẹ dákun bàbá kékeré jù báyìí lọ sà tó èyí tí ó kù ń bẹ̀ èló ni Ittihadul Adabi yìí tó bàbá wọn ní bá a ti ṣe mọ́ bọ́wọ́ ikú sọ bàbá Ọjọ́ra 100,000 naira. Allahu akbar. àdúgbò kò náà bàbá látàdọ̀ àwọn ọmọ bàbá ni o ó wá kun tí bàbá tó bí wa lórílẹ̀ Ọjọ́ra ọba àgbà lórílẹ̀ ọba àkọ́kọ́ lórílẹ̀ Ọjọ́ra ọba tí mọ̀ ń ṣe ọjọ́ ọba bàmì tí mọ̀ ń ṣe ọjọ́ òbí ní ìbẹ̀rẹ̀ ọdún ọjọ́ àkọ́kọ́ níbẹ̀rẹ̀ ọdún ẹ̀dọ́kẹ́ bá wa gbọ́dọ̀ ọba tóbi fún wọn. Allahu akbar. tí bàbá ẹ̀rí ìdùnnú ò jẹ́ kí bàbá ó káfara balẹ̀ tara mọ́. ọba tí sì mọ̀ ṣe ń tọ́ba kan ìṣerí ọlọ́run àti ìṣòro bẹ́ẹ̀ fún wa. bàbá máìkì ọmọ bọ̀ wá lọ́dọ̀ yìí àwa ti ṣèyí tá a lágbára báyìí àwọn ọmọ yín bá ti ṣe lágbára mọ́ ó wá kun tí bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti ṣe jẹ́ bẹ́ẹ̀ tán bàbá ò fi nǹkan lé fún yín lókù bẹ́ẹ̀ bàbá tọ̀. bàbá
bàbá làwọn yọ̀ǹda kẹ́ ìjòkó. àwọn bàbá wa bá láwọn òjòkó. bàbá ní tẹ́ ẹ bá ti jòkó àyájọ́ àgbà láwọn náà dìde. sallallahu alayhi wa sallam. alhamdulillah alhamdulillah alhamdulillah. bàbá wa bá sọ pé láti orúkọ àwọn táwọn ń jẹmọ fún bàbá wa Àlájì àgbà. àwọn ọmọ yín tó kù náà. bàbá sọ pé tó fi kárí àwọn ọmọ yín tó kù náà táwọn ń jágbà láàyè yìí lénìí. bàbá la kì í kábọ̀ ẹ kú ewu ọ̀pọ̀. bàbá wa ọba Ọ̀jọ̀rá nílé mi. bàbá kú. alẹ́ ilẹ̀ ń jẹ́ bàbá kú. bàbá láwọn dúpẹ́ lọ́wọ́ yín. bàbá láwọn dúpẹ́ lọ́wọ́ yín. bàbá wa Ọ̀jọ̀rá nígbà tó sọ pé bàbá wa Àlájì àgbà ń bọ̀. bàbá sọ pé àwọn ń sọ fún bàbá wa àgbà ọlọ́dá. ṣé òótọ́ ni àbẹ̀kàn fi ń rúgè wa. bàbá wa ọlọ́dẹ ń sọ fún bàbá wa Ọ̀jọ̀rá pé lóòótọ́ ni sà. ìgbà tó wá ń bẹ nílọrin tó lọ kí àwọn bàbá tó lọ sọ fún wọn pé a fẹ́ wà. bàbá wa ọlọ́dẹ pé bàbá wa ọba Ọ̀jọ̀rá. gẹ́gẹ́ bá a ṣe máa kò tó lọ́wọ́ ọba gbẹ̀wọ̀n àgbàlagbà sí wọ́n bí sí lásìkò ògbà ni wọn ò rí fóònù gbé. bàbá nígbà táwọn padà wá pè padà. aláwọ̀ pé bàbá wa àgbọ̀ ọlọ́dá. a ní lóòótọ́ ni bàbá ti fara mọ́ páwọn ń bọ̀ àwọn sì dénú gà. bàbá wa ọba Ọ̀jọ̀rá láwọn dúpẹ́ lọ́wọ́ bàbá wa Àlájì àgbà púpọ̀. alẹ́ ẹ túbọ̀ pẹ́ fún wa sí i. ẹ tún pẹ́ fún wa sí i. ẹ tún pẹ́ fún wa sí i. bàbá wa àgbọ̀ Ọ̀jọ̀rá ṣàdúrà pé àmọ̀ ẹ̀rí yín bá. bàbá sọ pé ọlọ́wọ́n ọba ò ní mú yín kó nílẹ̀ fún wa báyìí. bàbá wa Ọ̀jọ̀rá ní a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí a jọ wá gbàlejò wọn náà papọ̀. lágbára Ọlọ́run alẹ́lẹ́yẹ ò ní jẹ́ ṣe mọ́ fún wa. bàbá wa Ọ̀jọ̀rá ń dún ọpẹ́ nínú ọpẹ́ wọ́n mú ọpẹ́ nínú ọpẹ́. bàbá wa àgbà Ọ̀jọ̀rá fún gbogbo orílẹ̀ Ọ̀jọ̀rá àti gbogbo agbègbè rẹ̀ alọ́rọ̀ kan náà làwọn kàfẹ́ sọ pẹ̀lú inú àwọn tó ń dùn. a ní gbogbo wa tá a péjọ sáyè yìí lónìí. àtàwọn tó ń wò wá lórí afẹ́fẹ́. bàbá wa Ọ̀jọ̀rá ní ẹ wo bàbá wa Àlájì àgbà. a ní ẹjẹ́ alọ́kọ́ṣe wọn ṣe pẹ̀lú ìwà pẹ̀lẹ́. a ní mo fẹ́ fò mo fẹ́ ṣe báyìí. bàbá wa àgbà Ọ̀jọ̀rá ń sọ fún wa pé gbogbo fífò pátá àyè kó máa bẹ tí ìyá rẹ̀ ò ní débẹ̀. bàbá wa àgbà Ọ̀jọ̀rá á ní kèdìgbà tábà tó sọ fún níyà. nígbà bàbá tó jókòó yìí o. spiriti wọn lásán ẹ̀mí tọ́lọ́run fi sí wọn lára lásán. tábà ṣe hà lásán. ó máa dá fún ó ti bẹ̀rẹ̀ sí dáná nù. bàbá ní kò dìgbà tábà tó lanu sọ̀rọ̀ tákà ṣe hà. bàbá wa àgbà Ọ̀jọ̀rá ẹníṣẹ́ ẹni kí bàbá wa Àlájì àgbà ṣe ń bẹ̀ yìí. bàbá wa àgbà Ọ̀jọ̀rá ẹníṣẹ́ ẹni pé táṣe dé àwọn bọ́dẹ àwọn òdó pé káwá kí àwọn jòkó tì wọ́n àwọn ń fara nù wọ́n àwọn ò sì dìde bọ̀rọ̀. bàbá níṣẹ́ ẹ̀wòye dáadáa ni aṣọ àwọn tún ká lórí aṣọ Àlájì àgbà. bàbá wa àgbà Ọ̀jọ̀rá ọba fún gbogbo orílẹ̀ Ọ̀jọ̀rá kọ́lọ̀ ń jẹ́ pẹ́ńbẹ́ bàbá ní lágbára Ọlọ́run. bàbá ní ọba làwọn ìkíní kan ni mí. bàbá ní kábíyèsí ni mí. bàbá ní àwọn táwọn sọ̀rọ̀ yìí
àfiyèsí làwọn ọlọ́wọ́n ọba kábíyèsí ló ń bẹ lókè. òun lè ṣe nǹkan. a ní ọlọ́wọ́n ọba yìí nìkan ló lè ṣe nǹkan tẹ́nìkan ò ní bí lágbára rẹ̀ ṣe tó. bàbá nítorí bẹ́ẹ̀ a ní gbogbo wa lápapọ̀ ẹ jẹ́ ká ọmọ nǹkan ń ṣe. ẹni ẹ̀wọ̀ tí bàbá ṣe ń bẹ sówó la fẹ́ sọ pé ń wá ni ẹwà tọjọ́ tẹ́ ti ń bà á bọ̀ tó fi di tẹ́ kẹ́jẹ́kẹ́jẹ́ ẹ̀wò wọ́n lé ní. ẹ wo bàbá wa Alhaji Àgbà lánàá lọ́dọ̀ ń kó ṣàlékún kẹ́ wọn sí ẹ wò wọ́n. a ní tí bàbá wa Alhaji Àgbà ọlọ́run bá wa ṣàlékún kí àfa wa sí tábà wọnú ìlú ìjọra yìí. wọ́n sọ pé ọba wa pẹ̀lú títọ́ tẹ tó ẹ wọnú yàrá kí a tẹ̀lé yín ni. bàbá wa ọjọ́ wọn ń sọ àṣírí ńláńlá fún wa pé Alhaji Àgbà bá wọnú yàrá àwọn tán. bàbá wa ṣàdúrà fáwọn aládùúrà tó pọ̀. ẹni tí ò máa fà. bàbá ní ẹni tí ò bá fà. ẹni tí ò máa fà. ẹni tí ò mọ̀ ẹni tí ò bá ìfà. ẹni tí ò bá mọ̀ àfà tí ò bá mọ̀ ẹni tí ò bá bá ifá. ẹni tí ò bá máa fà. yorùbá ní jìnnà díẹ̀ ni. òun ni ó máa fi tírà ṣeré. tó bá mọ àfà gidi. ẹni bá máa fà tó tó àfà kò ní kọlù àfà torí pé yóò mọ̀ pé àfà ò ṣe kọlù. àfà wà kó oríṣiríṣi. bàbá wa àgbọ̀ ọjọ́ rẹ̀ ń jẹ́ kó máa yé wa lẹ́nìí pé àfà àgbọ̀ oríṣiríṣi bí aṣọ ni. àwọn oníṣẹ́ ìbára wà. àwọn oníṣẹ̀ǹbára wà àwọn sísítẹ́ǹbára wà àwọn kan wà. àwọn àkànbẹ́nu àwọn àfáà àti dàgbòrò ní wọn. àdìtàgbòrò ni wọ́n àdàgbòrò ni wọ́n. wọ́n fẹ́ fi bàbá sọ̀rọ̀ ní ẹ̀yìn. a ní àwọn wá fẹ́ máa fi bàbá wa Alhaji Àgbà ṣàlàyé àwọn àfáà tó ṣe é kọ́ ṣe tó dáa jù. aláwọn mọ̀ wọ́n táyáyá. a ní àwọn bàbá wa àgbọ̀ ọlọ́dún Zimamul Ulama. bàbá tó bí wọn lọ́mọ. a ní bàbá tó bí wọn lọ́mọ. àfa bàbá ọjọ́rá ni àwọn anẹ́sìmọ̀ àbúrò mi lẹ́ máa ń pè wọ́n gbogbo gbàtà bá débi. sẹ́ẹ̀rì mi fẹ́ sọ. bàbá wa ọba ọjọ́rá làwọn fẹ́ sọ kankan. a ní bàbá wa ọlọ́dún àtẹ̀mí. ẹ ṣe mí tí ẹ sọ̀rọ̀ ẹ fún mi nítorí ọ̀rọ̀ ìgbà. a ní àwọn ṣàlàyé ń jọ onípe àtúnṣe mítìnì sí i. nítorí ṣẹlẹ̀ níjọ́ yẹn. in tó ṣẹlẹ̀ níjọ́ yẹn. ọpẹ́ ní fọlọ́run. a ní ọpẹ́ ní fọ́lọ́hun o ọpẹ́ ní fún Ọlọ́hun o ọpẹ́ ní fún Ọlọ́hun Ọlọ́hun mẹ́jà arésù mẹ́jà arin tójú èṣù. ọwọ́ tó bàrà sórí bàbá. bàbá wa ọjọ́rá inú wọn ń dùn púpọ̀ gẹ́gẹ́ bí ẹni tó yẹ̀sẹ̀ gbéyàwó tuntun aláwọ̀ tún padà sọ́dọ̀ bàbá wa Alhaji Àgbà. aláwọ̀ tún dúpẹ́ fún yín sáà aláwọ̀ dúpẹ́ fún yín bàbá Alhaji Àgbà. aláwọ̀ ṣe ọlọ́run ọjà máa rí yín bá ẹ ṣeun gan ẹ ṣeun gan. ní èyí tí ó kù akúpẹ́ fún bàbá wa Ọjọ́ra. bàbá wa lórí náà dúpẹ́. èyí tó wá kù báyìí bàbá wa Alhaji Àgbà náà ní ẹ̀bùn. bàbá wa Alhaji Àgbà náà gẹ́gẹ́ bá a ti mọ̀ wọ́n àwọn náà lẹ́bùn. wọ́n ní ẹ̀bùn tí wọ́n gbé wá láti Ìlọrin. ẹ̀bùn odidi tó gbé wá láti Ìlọrin. láti inú ilé Alhaji Àgbà. láti inú ilé Alhaji Àgbà sí ni. látọwọ́ bàbá wa Alhaji Àgbà gan. látọwọ́ bàbá wa Alhaji Àgbà gan. Ọjọ́ra ẹni obi ti ń wí o. Bismillah Nabi Karim. sallallahu alayhi wa sallam. bàbá wa Alhaji Àgbà
wọ́n ní ìṣesí bàbá wa Alhaji Àgbà sí gbogbo tí ń bá ti ń jẹ́ lọ́ba. gẹ́gẹ́ bá a ṣe mọ bàbá wa Alhaji Àgbà látàná pé wọn kì í fojú kéré ọba kan. ẹ̀dàkùn tábà kọ́tọ̀ bàbá wa Alhaji Àgbà tá a bá ti kọ́ wọ gbogbo tí ń jẹ́ lọ́ba nílẹ̀ Yorùbá àti ìkọ́ pé o. àti ìkọ́ pé torí pé bàbá ẹ̀ fojú kéré ọba kan. bàbá ní àlákọ̀ pẹ̀lú gbogbo tí ń jẹ́ lọ́ba. aláṣepọ̀ pẹ̀lú ọba kọ̀ọ̀kan nílùú kọ̀ọ̀kan. táwọn ò bá tiẹ̀ wá mọ bì kankan. táwọn ò bá mọ bì kankan. a mọ bàbá wa Ọ̀jọ̀rá pẹ̀lú bàbá wa Alhaji Àgbà. a mọ bàbá wa Ọ̀jọ̀rá àwọn náà sì tún sọ bẹ́ẹ̀ nísìnyí. bàbá wa ní Kùránù tó ṣe wípé ní wọn kì í sábà fún anyhow person. bàbá wa Alhaji Àgbà yìí tó jọ wọn lójújù òun náà làlùkùránì á sì láwọn kùránì nìkan tó já sí wípé wọn kì í gbé fẹ́nìyàn lásán. lẹ́yìn bàbá wa ọba ìlú Ìlọrin tí wọ́n bá wá bá bàbá wa Alhaji Àgbà ní tí Ramadan bá di 25. lẹ́yìn ọjọ́ tí bàbá wa ọba ìlú Ìlọrin kẹ́ni ṣe ẹ̀dá kẹ́ni ṣe Allahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahil aliyyil. tí wọ́n bá wá fún bàbá wa ọba ìlú Ìlọrin tán. tá bá fún bàbá wa ọba ìlú Ìlọrin tán. wàá sí yàtọ̀ pé ní àbóyá Kùránì ìjọba kan nìyí àbí ti ìkànnì yìí. kò wá sí yàtọ̀ pé Kùránì ìjọba àkànlélẹ́yà àbí ti kan nìyí. ọwọ́ bàbá wa Alhaji Àgbà sí gbogbo ọba ọwọ́ tó déédéé ni. ọwọ́ bàbá wa Alhaji Àgbà sí gbogbo ọba ọwọ́ wọn ọwọ́ tó déédéé ni. Al-Kùránì ló mọ̀ wá pọ̀ wá báyìí. Al-Kùránì ló mọ̀ pọ̀. láti Ìlọrin. láti Ìlọrin. ó wọ pílẹ̀nì. ó dé sí airport. ó dé airport. àwa náà wá lọ escort ẹ̀ wá lánàá. àwọn bàbá wa ọlọ́dẹ náà lọ escort. bàbá wa Fákàrù Jàdàbíyà wọ́n gbà wọ́n lálejò. a gbà wọ́n lálejò. láti ibi tó gba àwa ń bọ̀ wá sọ́dọ̀ ẹni tó ní gbogbo àlejò. àwa ń bọ̀ wá sọ́dọ̀ ẹni tá a lè pè ní tó nílé gangan bàbá wa ọba Ọ̀jọ̀rá. ìtẹ́ kódà ìtẹ́ kírun. ó dàbí tí bàbá wa Alhaji Àgbà kan lédè ádùfìkẹ́ ìtẹ́ kírun láti inú ilé bàbá wa Alhaji Àgbà. láti inú ilé bàbá wa Alhaji Àgbà sọ́dọ̀ bàbá wa Ọ̀jọ̀rá. wọ́n tún fẹ́ léyìí ṣe pé ní Ọ̀jọ̀rá special. Ọ̀jọ̀rá yàtọ̀. Ọ̀jọ̀rá yàtọ̀. méjèèjì náà máa wá bọ̀ wá báyìí nísìnyí. méjèèjì náà máa bọ̀. látọwọ́ sí ọ̀dọ̀ bàbá wa àfa wa ẹ dákun. àwọn bàbá Alhaji Àgbà náà ló gbà lọ́dọ̀ bàbá wa Ọ̀jọ̀rá. tó àná Alhaji Àgbà tàná náà lè ní. Ọ̀jọ̀rá tàná náà lè ní. Ọ̀jọ̀rá náà ní òun náà ní oṣù mọ́tò lọ́la. ẹ dọ́kà ayọ̀ ni kí bàbá Ọ̀jọ̀rá orí gbogbo rí gbogbo. ayé ká ayọ̀ ni. ẹ̀rì ìtẹ́nu kọ́kọ́ ni bàbá Ọ̀jọ̀rá kọ́kọ́ rí ẹ̀nà. ẹni ẹ̀nà tẹ́ni fún wa. ẹ̀nà kí wọ́n rí. kọ́lá àṣàrò ìsìlámù tún ní tẹ́ni. ẹ dọ́kà ẹgbẹ́ náà bá tóbi. Allahu Akbar. ẹ fẹ́ rí ẹni sùúrù ẹ rí. ẹ dàpọ̀ ẹ rí bàbá Ọ̀jọ̀rá ó gba gbogbo ẹ̀. ẹ lọ ra dátà ẹ rí. Allahu Akbar. Kùránì yẹn náà ni òun náà ni wàlá òun náà ni. òun náà ni. ilaha illa. ẹ dàpọ̀ ọmọ jọ̀mọ́ ẹ dàpọ̀ gbọ́dọ̀ ọba tóbi jọ̀mọ́. ẹni sẹ́ náà rẹ o. má wulẹ̀ ra dátà náà ti rí báyìí náà. tọ́ yóò lọ rà bá kù. wọ́n ní kò rà kó rí ọ̀dà bàbá Ọ̀jọ̀rá wọ́n ní kẹ́ ẹ gba Al-Kùránì tí gbogbo ẹni tí ó bá kàn. ẹ̀yin ló sì tọ́ sí. bàbá wa Alhaji Àgbà lẹ́yìn ló tọ́ sí. wọ́n ní Kùránì náà òun ni àwọn bàbá máa fi ń ṣe tafsiri wọ́n lẹ́yìn ló sì tọ́ sí. gbogbo jama gbé Ọlọ́run tóbi. Allahu Akbar. ká gbé Ọlọ́run náà tóbi dáadáa. Allahu Akbar. Ọlọ́run náà tóbi jù báyìí lọ. Allahu Akbar. Oore tí ẹ ṣe fún àwọn bàbá ó pọ̀ púpọ̀. oore tí ẹ ṣe fún àwọn bàbá wa Alhaji Àgbà ó pọ̀ púpọ̀. tá a lè sọ. tán láéláé. wọ́n ní nǹkan kan wà ń bẹ́ẹ̀. lóyìn tó ṣe pé a gbọ́dọ̀ fẹ́ ẹnu kàn níwájú yín. ipò tọ́lọ̀ ń gbé yín sí lónìí. wọ́n ní ipò tọ́lọ̀ ń gbé yín sí lénìí. ó yàtọ̀. wọ́n ló yàtọ̀. ọpẹ́ ni fọ́lọ́run. wọ́n lọ́pẹ́ ni fún Ọlọ́run. nínú àwọn tó ṣe pé àwọn wọ́n ṣe àdúrà fún. wọ́n nínú àwọn tó ṣe pé bàbá wa Alhaji Àgbà wọ́n ṣe àdúrà fún. tí Ọlọ́run sì ní kádùá náà ṣe mọ́ wọn lára.
wọ́n lè jẹ́ kan nù wọn. Wọ́n ní àwọn bàbá kò dákẹ́ gbogbo àwọn táwọn jẹ́ ọmọ wọn ni wọ́n sọ fún. Wọ́n láàánú Ọlọ́run, kúnkún Ọlọ́run, ìtọ́sọ́nà Ọlọ́run yóò máa bá yín. Wọ́n láwọn rí pé Al-Kùránì yìí òun ló tọ́ sí inú àwọn tí gbogbo àwọn tí bàbá ti sọ̀rọ̀ wọn fáwọn. Wọ́n lálùbáríkà wọn náà kò ní kúrò lára yín. Wọ́n ní bò tẹ́ ẹ délé nìyí. Wọ́n ní bàbá ni. Àwọn sì mà ọlọ́jọ́ orí bẹ́ẹ̀ jálẹ̀. Allah. Wọ́n ní ká bí Ọlọ́run tóbi. Ọlọ́run tóbi jù bẹ́ẹ̀ lọ. Allahu akbar. Alhamdulillah. Alhamdulillah. Lillahi rabbil alamin. Wọ́n ti gbà. Bàbá wo ló dá? As-salatu ala nabi al-karim. Ẹ wá dákun bàbá wa Ọjọ́ra wọ́n tún ti renew àlùbáríkà wọn báyìí. A tún renew rẹ̀. Àwa ọmọ kéwú náà àwa náà ti renew tiwa. Àwa náà renew rẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó náà bá tún wá fẹ́ renew àlùbáríkà tiẹ̀ náà. Àlùbáríkà rẹ̀ wọ́n náà.